Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ má bínú, mo máa fẹ́ change ọ̀rọ̀ yẹn láàárọ̀ yìí nìkan. Mo pe ọlọ́gbọ́n, mo pe amòye, mo pe òmùgọ̀, mo pe gbogbo èèyàn pátá ni mo pè. Gbogbo ẹni tí mò ń kí lè pè, o ní láti gbọ́ èdè kóòtù òjíire tí mò ń sọ yìí. Jọ̀ọ́, bẹ́ẹ̀ ni, ìtẹ̀síwájú lórí nǹkan tí à ń pè ní odù, code. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ leléyìí tí ò ń wo program mi, jọ̀ọ́ bá mi táàgì gbogbo àwọn oníṣẹ̀ṣe pátá, gbogbo àwọn ọmọ kóòtù òjíire pátá, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá tí ẹ gbọ́ èdè abínibí tí mò ń sọ yìí, ẹ bá mi táàgì wọn mọ́ o, kò dẹ̀ ní àgbọ́yé nǹkan tí mò ń sọ. Ní àkọ́kọ́, mo fẹ́ lè ní pé Yorùbá people, àwa tí wọ́n ń pè ní Yorùbá, àwa ọmọ kóòtù òjíire, àwa ni the best in the whole world. Ẹni ṣáàwò, ọlọ́gbọ́n o, olóye o, àfẹ́ kán sí agbami ọ̀rọ̀. Ẹ yá mi létí yín kẹ́ bá mi fi gbéyàwó ọ̀rọ̀. Ṣẹ rí nǹkan tí à ń pè ní odù, tó ń pè ní code, tí òyìnbó aláwọ̀ funfun bá máa kọ nǹkan, ó máa bẹ̀rẹ̀ láti ọwọ́ òsì. Tí lágbáwá bá máa kọ nǹkan, ó máa bẹ̀rẹ̀ láti ọwọ́ ọ̀tún. Ibo ni àwọn baba ńlá baba wa máa ń kọ ìwé gbà ní ayé àtijọ́? Iwájú ni, òun ni odù, code. Tí babaláwo bá tẹ ifá, tó wá máa tẹ odù ni, wọ́n ń tẹ odù lọ sí ẹ̀gbẹ́ báyìí, wọ́n máa ń tẹ odù síwájú ni. Tí ẹ bá dẹ̀ wo nǹkan tí à ń pè ní odù àti code, the same thing. Ní ìgbà yẹn, àwọn baba wa ń kìlọ̀ fún wa pé ẹ má kàwé yìí, ẹ má kà kan àwọn pípù yìí, òdì ìwé ló ń kọ yìí, òdì ìwé ló ń kọ yìí. Àwọn pípù yẹn tí mò ń sọ yìí, ọ̀n mọ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn. Nítorí pé àwọn baba ńlá baba wa ò ní àkọsílẹ̀ tí wọ́n kọ, because wọ́n ń tẹ odù ni, wọ́n ń tẹ odù, wọ́n wá pa history wa, wọ́n parẹ́. Ẹ wò bóyá ẹ ti pa history wọn kóòtù òjíire rẹ́. Ẹ parẹ́ o, ẹ wá lọ kọ ìtànkítàn nítorí ẹ fẹ́ jẹ ogún kógún. Àwọn ọmọ àlè àti àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ kóòtù òjíire náà, wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀yin pípù yìí. Àwọn bàbá wa fi ohùn ilẹ̀ kan fún yín pé wọ́n ní bí àlọ́ bá lọ, àbọ̀ ń bọ̀. Ọjọ́ gbogbo ń tolè, ọjọ́ kan ni tolóhun. There is code in the word of our tongue. Ní ilẹ̀ kóòtù òjíire, ohun Ifẹ̀ tí à ń fọ̀ yìí, ọ̀dẹ̀ tá à ń sọ yìí, àwọn bàbá wa tọ́jú kóòdù, ọkọ̀ tọ́jú ọ̀rọ̀ síbẹ̀ fún wa. Tí a bá lo ọgbọ́n orí wa, tí a lo initiative wa, àbáwọ̀ lẹ́yìn pé tí ẹ bá lọ wé òwe ní ilẹ̀ Yorùbá, tí ẹ lọ ka Ifá, tí ẹ lọ wá ìtàn, ó máa rí pé àwọn bàbá yìí ò kọ̀ ní àkọọ́lẹ̀ tí wọ́n fi ọwọ́ kọ ni, but wọ́n fi ohùn lẹ̀ fún wa. Ọlọ́gbọ́n o, olóye o, ní ilẹ̀ kóòtù òjíire tí o bá gbọ́ èdè abínibí tí mò ń sọ yìí, àwọn ìran baba ńlá baba wa fi ohùn lẹ̀ sílẹ̀ fún wa. Àwọn òyìnbó yìí àti religion àti gbogbo ẹ̀tọ́ gbé wá yìí, ànábì Musa, ànábì Ayuba, ànábì kìíní kan, Jerusalem, Jesus, àti prophet Muhammad, àti ànábì kìíní kan, gbogbo nǹkan tó wà ní Bible àti Quran yẹn, tí ẹ bá lọ wo odù Ifá, tí ẹ bá lọ wá Ifá, tí ẹ bá lọ wá ìtàn ilẹ̀ Yorùbá, àwọn ancestors wa perform the same miracle táwọn prophet, táwọn tọ́tọ́pọ̀ àwọn prophet, same miracle tó perform yìí, àwọn ancestors wa perform ẹ̀. Ọlọ́run, Ọ̀ṣun ó ṣe miracle, àbí Ṣàngó, Ògún, gbogbo. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀dẹ́ yá mi létí inú kẹ́ bá mi fi gbéyàwó ọ̀rọ̀. Ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ kóòtù òjíire, nínú ohùn Ifá, nínú ohùn tí à ń fọ̀ yìí, tí o bá gbọ́ èdè abínibí tí à ń sọ, o máa rí pé àwọn bàbá yìí ò kọ̀ ní àkọọ́lẹ̀ tí wọ́n fọwọ́ kọ ni, but wọ́n fi ohùn lẹ̀ fún wa. Ọlọ́run, ohùn tí wọ́n fi lẹ̀ fún wa ni pé tí o bá fẹ́ mọ̀,
funfun ẹ rí kọ́lọ̀ àwọn ìràwọ̀ tẹ́ ń wò yẹn àwọn colours tẹ́ ń wò yẹn yes there's colour ní ilẹ̀ Yorùbá náà Ọlọ́run a ní pupa a ní dúdú a ní funfun but àwọn bàbá wa fi òun lẹ̀ pé bí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn máa paradà ìmọ́lẹ̀ ló lórí gbogbo ìràwọ̀ pátá ìmọ́lẹ̀ ni òun ni funfun torí ẹ̀ mo sọ́nu program kan pé ìtumọ̀ olú gbogbo nǹkan tó bá ti ní olú nǹkan tó bá ti ní olú nú ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọlá ó ní àjọṣepọ̀ pẹ̀lú èṣù ó ní àjọṣepọ̀ pẹ̀lú oṣó ó ní àjọṣepọ̀ pẹ̀lú Ògún ó ní àjọṣepọ̀ pẹ̀lú Ọ̀ṣun ó ní àjọṣepọ̀ pẹ̀lú èṣù ilẹ̀ Ọlọ́run tó pé funfun lolú kò wá sí gbogbo àwọn kọ́lọ̀sì yẹn ṣe rí tó bá máa ya èṣù dúdú léṣù tó bá máa ya Ṣàngó pupa kẹ̀sí àmọ́ máa ṣe gbogbo kọ́lọ̀sì yẹn but olórí ìràwọ̀ pátá òun ni olú òun ni funfun gbogbo wọn wá jọ ṣe awo kan náà tí ẹ bá máa lọ ọlọ́gbọ́n olóye àwọ̀ tí mò ń sọ yìí ẹ lọ tàgì àwọn onífá àwọn oníṣẹ̀ṣe àwọn ògbóni àwọn òṣùgbó ẹ tàgì wọn mọ́ prógráàmù yìí àwọn nìkan ló lè understand nǹkan tí mò ń sọ yìí ṣebí tí ẹ bá lọ sílé Ọlọ́ṣun ó gbọ́dọ̀ ní èṣù bẹ́ẹ̀ ni ó máa ní èṣù Ọlọ́ṣun ẹ bá lọ sí Ifá ẹ bá lọ dáfá náà Ifá náà ò ní sọ pé tèṣù bá wò Ifá lè máa lọ dá tí Ifá máa ní kẹ́ lọ bọ èṣù kẹ́ lọ bọ Ọ̀ṣun kẹ́ lọ bọ Ṣàngó kẹ́ lọ bọ Ọya kó lọ bọ òṣàdílẹ̀ Ifá yẹn wá ní funfun òun ni olú gbogbo wọn ló ṣàwọ olú gbogbo wọn pátá ló ṣe àwọ olú orúkọ ọmọ nìjánu ọmọ ọlọ́gbọ́n olóye o ní láti gbọ́ èdè Kúùtù Òjíire ẹ gbọ́ perfect èdè wa Kúùtù Òjíire èdè wa gangan nìyẹn ohun Ifẹ̀ ni Ọlọ́run ohun Ifẹ̀ ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé Ifẹ̀ sílẹ̀ nítorí pé ẹ fẹ́ jẹ ogúnkógún ẹ wá pa ìtànkítàn ẹ dẹ̀ mọ̀ pé àwọn bàbá ìtọ́jú code ṣebí kọ̀ǹpútà tẹ́ ń wò yẹn ọ̀dọ̀ wa gangan láti kọ́ ní kọ̀ǹpútà Ọlọ́run tí ẹ bá wo kọ̀ǹpútà tó bá gbé kọ̀ǹpútà síwájú yín báyìí kọ̀ǹpútà tẹ́ ń wò yẹn tí kinní yẹn tó lè máa ṣiṣẹ́ tẹ́ bá lọ tún panel kọ̀ǹpútà yẹn ẹ máa rí pé there is code behind ẹ kàn ń wo kọ̀ǹpútà ẹ kàn ń tẹ̀ báyìí there is code behind ẹ bá lọ wo code yẹn ẹ máa rí 3241820 82 kìnnìkan ẹni tí ò bá ṣàwo bẹ̀ yẹn kò lè mọ kọ̀ǹpútà túnṣe awo tó ṣe láwo ẹnjìníà awo tó ṣe ni ẹnjìníà yẹn ó ti mọ̀ pé ibi tó bá ti rí kó 333 àìsẹ̀ ti jó nìyẹn ó máa lọ tó bá dẹ̀ bá lọ wọ́n tó bá mú àìsẹ̀ tó bá mú lọ sọ́jà kóòdù yẹn náà ló máa fi wá àwọn bàbá yẹn náà fi kóòdù yẹn lẹ̀ sínú Ifá sínú èjì ògbè Ọlọ́run ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ ẹ ní láti lọ dá Ifá sí tilẹ̀ ẹ jẹ́ kó mọ̀ pé Ifá ò kì í ṣe spiritual Ifá ju spiritual lọ Ọlọ́run Ifá ó ju spiritual lọ Ifá nǹkan burúkú ni Ifá ó máa dá ẹ̀jẹ̀ kíyàn ṣe Ifá ó yàtọ̀ sí kíyàn mọ nǹkan tó ń pè ní Ifá mi ò ní kó gbé ẹwọ gbódù mi ò ní pé kó lọ ṣẹ́fá but lọ wá kí ló ń jẹ́ Ifá ibẹ̀ ló tún mọ̀ pé Ifá Ọlọ́run ọba o ẹ̀yin ọmọ Kúùtù Òjíire ẹ mú agbára tí Ọlọ́run ọba fún ilẹ̀ Kúùtù Òjíire ilẹ̀ Yorùbá tẹ́ ń pè ní ilẹ̀ Yorùbá ó ju democracy lọ Ọlọ́run ó ju democracy lọ ó ju government lọ ó ju spiritual lọ ó ju religion lọ Ifá orí ọ̀run orí ilé ayé ó tún rí ilẹ̀ lẹ̀ Ifá orí ọ̀run tẹ́ ń pè ní ọ̀run yìí orí ilé ayé tá à ń gbé ó tún rí ilẹ̀ go and find out about Ifá tó bá ti ń find out try láti jẹ́ kó jẹ́ pé tó bá máa fi Ifá fẹ́ kó máa fi fún ẹ ní èdè tó gbọ́ èdè abínibí ẹ̀ tó gbọ́ ní Cameroon ní Togo tó wọ́n máa kí Ifá inú tóònù fáwọn ọ gbọ́dọ̀ dárúkọ Ọ̀rúnmìlà Ọlọ́run ọ máa dárúkọ Ọ̀rúnmìlà ọ máa dárúkọ Ọ̀ṣun ọ máa dárúkọ Ifá gbogbo ìlú pátá tó bá ti ń ṣe Ifá
tí wọ́n máa kí ifá yẹn 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 wọ́n máa kí ifá yẹn sí èdè tàbí àwọn pé kí ló ń dárúkọ yìí Ọ̀ṣun là ń pè Ọ̀ṣun nífá pè Èṣù là ń pè Èṣù nífá pè Ṣàngó ní àwa ń pè Ṣàngó nífá pè tó bá kí ifá fún ẹ ní Cameroon tó kí fún ẹ ní Brazil tó kí fún ẹ ní Congo ẹnu ìyẹn tó bá ti máa kí ifá tó bá máa kí ifá yẹn kọ Èṣù Èṣù yẹn náà ló máa pè é àwọn bàbá wa pòwe èṣù fún wa ní èdè tí a gbọ́ ẹ wá ní pé no ẹ gbọ́ ẹ̀yin ọmọ àwọn ọmọ ọ̀sìn bá wa ẹ wá mú òwe ẹ̀ ń twist òwe ẹlòmíì náà wà nítorí pé ó fẹ́ torí pé ó fẹ́ jẹ ogún kógún ẹ̀ ń pa ìtàn kítàn bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ cold odù mò ń bọ̀ mi ò tí ì dé.